Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kú Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kú Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn olórí bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Ewé. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlọ́ ní. Aṣọ ní ni nǹkan tí a ń pè ní tí èèyàn bá máa ní promise and faith jákulẹ̀ bóyá lọ́dọ̀ ọkùnrin ni o tàbí lọ́dọ̀ obìnrin ni o tàbí èèyàn máa ń lá àlákàlà tàbí òun máa ń lọ síbì kan tó jẹ́ pé àárín àwọn ọ̀tá ni tọ́ta pọ̀ tàbí o kàn ṣàdédé jí lóru o kàn rí pé bóyá nǹkan kan ṣe lójú oorun ṣé mo pé ńgbà míì nǹkan lè ṣe lójú oorun tó bí kéèyàn lálà kan yìnbọn fún yàn kó jí sójú ayé kó jẹ́ pé ojú bí tán ti yìnbọn fún ẹyẹ ibẹ̀ ń ta ẹ́ tàbí kí kankan gbé ẹ jẹ látòjú oorun kó jí kó mẹ́rin kankan yẹn pa tába ti ní kíní ilé àákàn fi para ni tába ti wẹ̀ tán sọ̀rọ̀ mi ti yé bóyá èèyàn ń gbóná ó kàn jí látòjú oorun dédé gbóná fi para tí kì bá ṣe bóyá infection ló ń dẹ̀ láàmú o ti ṣe test wọ́n dẹ̀ ló wà òkè tí kì í ṣe pé bóyá o ní infection tàbí o ní kíní kan tó ń dẹ̀ láàmú fi para sọ̀rọ̀ mi ti yé ṣé rí kíní tá a máa wá ni a máa wá orógbó gbígbẹ kan àti káfúrà pẹlẹbẹ tába ti wá rí orógbó gbígbẹ a lè ra tútù àṣà kò gbẹ ní odidi tó bá ti wá gbẹ ẹ jẹ́ ká lọ kókóná ká wá lọ káfúrà ẹyọ kan mọ́ so tá bá pọ̀pọ̀ mórí a lè máa fi para ká tó sùn lálẹ́ tí èèyàn bá máa ń lálàkàlà tí a bá dà sínú perfume bí bóyá define grace or stop ifo a lè máa fi pa ojú pa ọwọ́ ká tó jáde tí èèyàn bá lọ sáàárín ọ̀tá sọ̀rọ̀ mi ti yé tó yẹ pé bóyá àwọn ọ̀tá yẹn wọ́n ti gbèrò wọ́n ti pètè sílẹ̀ tàbí ibi tó ń lọ ibi tó léwu ni tó rò pé wọ́n lè sẹ́ẹ̀dì kankan sí ẹ tó lè affect ẹ lò ó fi kíní yẹn para kó tó lọ so tó bá yẹ para dà sínú cream bóyá à ń lọ síbi iṣẹ́ tàbí à ń lọ báyàn kan a fẹ́ kan fojú rẹ̀ wò wá sọ̀rọ̀ mi ti yé a fẹ́ di ẹni tí ó jẹ́ pé ó mọ̀ fojú rẹ̀ wò nǹkan tá a bá sọ bóyá o fẹ́ lọ bèrè nǹkan lọ́dọ̀ èèyàn ni one on one sọ̀rọ̀ mi ti yé tí wọn ní rí àléébù kankan lára ẹ̀ tàbí nínú nǹkan tó bèrè sọ̀rọ̀ mi ti yé so tó bá dẹ̀ yẹ pé ibi tó ń lọ ibi tó lágbára pé òun bẹ̀rù wọn nǹkan kan tó bá dẹ̀ sínú perfume kò sí nǹkan tí wọ́n fi ẹ́ ṣe gbogbo igi ewúro korò ewé rẹ̀ gan korò egbò ẹ̀ korò èso ẹ̀ náà korò wá ti di korò lẹ́nu wọn lágbára Ọlọ́run both physically and spiritually so tí ẹ bá jẹ́ pé inú ìpara ládàá sí ẹ jẹ́ ká máa fi para ká tó jáde tó bá jẹ́ pé inú òrí ni a lè máa fi para tá a bá sùn tàbí tá a bá jí tá a bá rí pé nǹkan kan ṣèyàn tó bá jẹ́ pé inú perfume ni tá a bá ń lọ sí òde tó bá le ẹ jẹ́ ká máa fi àdèdè ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ká máa lò lọ́tọ̀ọ̀tọ̀ lágbára Ọlọ́run so tó bá di ọ̀la lágbára Ọlọ́run máa ṣàlàyé nínú live video mi máa ṣàlàyé bí a ṣe lo orógbó kan àti ẹyọ atari méje fún obìnrin orógbó kan àti ẹyọ atari méje fún ẹyọ atari mẹ́sàn fún ọkùnrin láti fi bá àwọn èèyàn bíjà sọ̀rọ̀ mi ti yé láìsí pé bóyá wàá ṣe lọ yọ àdá wàá ṣe lọ yọ ọ̀bẹ sọ̀rọ̀ mi ti yé láti fi ṣépè fún àwọn ọ̀tá wa ṣẹ́rí níjọ́ téèyàn bá lo iṣẹ́ yìí ẹ̀ mọ̀ pé gbé nǹkan sára lágbára Ọlọ́run ẹ̀rọ náà lọ́mọ yín àbúrò yín olólùfẹ́ yín dr tí Ọlátípé Ìtàyè mọ̀ sí ìwé jẹ́rìí tó bá dìgbà míì á tún mú ọ̀rọ̀ mi tó tún yàtọ̀ sí ilé wa ẹ má gbàgbé láti subscribe sí ètò kílè kò fún àná ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn kan mẹ́ta ṣe àríyí tà sí torí pé ìtì àti. Lọ́la kó bá yà kú Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kú Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn olórí bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Ewé. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrò ni wọ́n nínú ìsìnkú.
ṣe tiwa ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé èyí tó ní ká ló ládẹ̀ ń lò ọba ńlá dákun má jẹ́ ká ṣiṣẹ́ ọba tó rí gbogbo ẹ̀dá ta orí ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀ à ń bẹ̀ ọ́